ẹ mọ̀ káàbọ̀ sí abala orí ètò ó burú jáì tá à ń pè ní ìṣẹ̀lẹ̀ mọ́nigbàgbé. àní bá a bá ń gbẹnu sí gbogbo ohun tí ń lọ lórílẹ̀‐èdè nàìjíríà bẹ́ẹ̀ náà ló yẹ ká máa kó àwọn ọgbọ́n kọ̀ọ̀kan tó lè ṣílé wa láǹfààní. bá a bá ń fà á já lọ́tún tá à ń fà á já lósì kó má dàbí ẹni pé ayé fà á já yẹn nìkan la wá. lóòótọ́ bí náà ò bá tán láṣọ ẹ̀jẹ̀ kì í tán lè kanna, tàbí ká sọ pé bí náà ò bá tán lórí ẹ̀jẹ̀ ò ní tán lè kanna, torí ọwọ́ la fi paná orí. mo kí ẹ kú ìjókòó. ibo là ń lọ lónìí? arábìnrin kan ni ó lóun burú gan-an, òun burú o, ṣùgbọ́n ṣẹlẹ̀ kan ṣẹlẹ̀ sóhun tóun ò lè gbàgbé láyé. ọlọ́mọ òun ò lè ya wèrè, ọmọ òun ò lè mumukumu, wọn bí ọmọ náà dáa torí ọwọ́ táwọn òbí fi tọ́ àwọn lòun náà fi ń tọ́ àwọn ọmọ. ó ní bọ́mọ òun bá lọ léèwé òun ó yẹ báàgì rẹ̀ wò, tó ń bá rí pẹ́ńsù onípẹ́ńsù ń bẹ̀ ọ̀daràn òun ọba délé ìwé. èmi ti ń tòótọ́, ó ní bóun ṣe lè mọ́ àwọn ọmọ òun tó wọ́n ní ìbẹ̀rù, ṣùgbọ́n àwọn ará àdúgbò máa ń sọ fóun pé dẹ́ẹ̀dẹ́ mìràwó kóun rọra fi sùúrù sí o, torí pé bóun bá ti dé kó lọ àwọn ọmọ òun kò lé ni, bẹ́ẹ̀ lẹ̀rú ó sì máa bà wọ́n. ó lóun ọ̀mọ̀ wípé ọ̀ràn gbáà ni o, àwọn ọmọ yìí ti ń kó òun ti kó wọn láyà jẹ kọjá bó ṣe yẹ. ó ní lọ́jọ́ kan lọ́mọ yìí bá bẹ̀rẹ̀ sí ní hùwà tí ò tẹ́hùn lọ́rùn. oníjà lọ́lọ́ ọjà níbi tí òun ti ní kọ́ lọ ata wá. oníjà tó jà tí wàá fẹjọ́ ẹ̀sùn òun lòún bá ní láyé, kò ní í ṣe ojú òun ìṣó ń bẹ̀. onígbà tóun débẹ̀ ó ní ìbẹ̀rù bojo wípé bóun ṣe máa ń mú wọn tóun ṣe máa ń na àwọn ọmọ yìí ló mú ọmọ òun lọ bá sákò ńlé. ó lọ sákò ńlé pátápátá ni lára àwọn èèyàn bá ń wá, wọ́n ń wá, wọn ò rí. ó ní àwọn lọ àgọ́ ọlọ́pàá, wọ́n bóun wá títí tí ibi tọ́mọ wà òun ò rọ́mọ. ibi tí gbogbo àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sóònù pé ìwọ̀nba lè yàn yóò kúrò rò ó mọ́. wọ́n ti sọ fún wọn pé ìwọ̀nba ni ọmọ ẹ̀ ná ọmọ eléyìí tí ó wá ṣẹlẹ̀ yìí ní ìsìn ọmọ yìí ò jẹ̀bi, ó sì rò pé ó fẹ́ lù ń parí torí ẹ̀ láàṣẹ rọ́mọ báyìí. ó lémi ni tí ń tòótọ́. ó ní 1995 tóun ń sọ yìí, ó lóun ò rọ́mọ yẹn fún odidi ọdún 3. ó nígbà tí wọ́n padà rí ọmọ, ọlọ́mọ yìí ti da ìdàkudà, ó lọ ba òun nínú jẹ́ gidigidi. ó ní títí di bí òun ṣe ń sọ̀rọ̀ yìí ọmọ yẹn ò jẹ́ èèyàn, nítorí pé ṣe ló dàbí ẹni pé wọ́n lò ó, wọ́n wá lọ jù ú síbì kan. ìṣẹ̀lẹ̀ mọ́nigbàgbé yìí, ó ní tóun bá ti ń rọ́mọ yẹn ìbànújẹ́ ló máa ń jẹ́ fóun. gbogbo ìmọ̀ràn táwọn èèyàn fóun, gbogbo ọ̀nà táwọn èèyàn mọ̀ ń gbà, gbogbo owó tóun ní láti fi tọ́jú ọmọ yìí, ó lójú àpá kò mọ̀ jojú ara. ẹ jẹ́ á kọ́gbọ́n o nínú eléyìí tó ṣẹlẹ̀ sí arábìnrin tá à ń sọ yìí. àní ká mọ̀ bọ́mọ wí o, torí wípé àyọ ọmọdé ni wèrè dì sí, ẹgba ni wọ́n fi ń jà. ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ, bí ọmọdé ṣe jẹ́ ohun èlò ẹlẹgẹ́ tí obìnrin jẹ́ ohun èlò ẹlẹgẹ́, náà la gbọ́dọ̀ máa fi ọwọ́ ẹlẹgẹ́ mú àwọn ọmọ wa, torí pé gbogbo ẹ̀ náà kọ́ lẹ́gba o. ọmọ tá à ń fojoojúmọ́ náà tó bá yáyọ́ padà di kò ju ẹgba lọ ni. ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sáwọn èèyàn kan leléyìí. ẹjá mọ̀nà tá a gbà mú àwọn ọmọ wa jókòó, tá a máa bá wọn sọ̀rọ̀ ọjọ́ alẹ́, ọjọ́ iwájú, kó má jẹ́ gbogbo ẹ̀ lílù, torí pé tí wọ́n bá padà sá jáde ibi tí wọ́n ń sá lọ ẹnìkan ò mọ̀. ayé ti dayé táwọn ọmọ mú kò ló mọ oríṣiríṣi káàkiri. ẹjá tọ́jú ọmọ wa o, pẹ̀lú ẹlẹgẹ́ ni. ìwọ̀nba ní kẹ́ ẹ lu ọmọ, àní kẹ́ ẹ mọ̀ bọ́mọ wí, torí pé lílù kò ní kọ́mọ ọgbọ́n o, a máa jẹ́ kọ́mọ ó burú sí ni. àwọn ọ̀nà tá à ń gbà kọ́mọ lẹ́kọ̀ọ́ ẹ jẹ́ á wò dáadáa, irú ọwọ́ wo láò yẹ ká fi mú ọmọ ẹ délé yìí. kì í ṣe gbogbo wọn ní lílù ràn o. ọmọ míì tó bá ti ní kò jẹgba lọ, ẹ máa fura o, á jèrè ọmọ wa o. ìṣẹ̀lẹ̀ mọ́nigbàgbé leléyìí tó ṣẹlẹ̀ sí èèyàn kan, irú rẹ̀ ò ní ṣẹlẹ̀ sí wa o. gbogbo àwọn ọmọ wa pátá wọ́n yanjú. ẹ kú bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa o níkànnì Jùgbà Master Channels. Ṣeun Agboola ti pùkẹ́ lórúkọ tèmi o. Jùgbà Master, Jùgbàjọ, Pásítọ̀ Skele tí èlèlè tí jẹ́ wò bí ẹ káàbọ̀.